Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé ó ti wá dójú ẹ̀ báyìí. Ẹ̀gbin yìí ó pọ̀. Eléyìí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo. Eléyìí ó ní agbára, bẹ́ẹ̀ ni eléyìí ó ní agbára. Lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ọba Benin ti, in fact wọ́n ti dojú ti ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀gbin yìí pọ̀. Lẹ́yìn tí ọmọ ààrẹ Tinubu tí ó wọ ìpínlẹ̀ Edo, ó lọ sọ fún wọn wípé gẹ́gẹ́ bí ìyá lọ́jà tóun jẹ́ òun fẹ́ yan ààrẹ ìyá ọlọ́jà títí ìpínlẹ̀ Edo fún àwọn ti Edo. Nígbà tí ọmọ bàbá Tinubu tí gbogbo wa mọ̀ sí Fọláṣadé Òjó tí ìyá yìí wọ ìpínlẹ̀ Edo, ṣáà mọ̀ bí gbogbo ẹ ṣe máa ń lọ, bó ṣe kọ́kọ́ lọ bá ìyàwó gómìnà ìpínlẹ̀ Edo nìyẹn pé lélẹ̀ ta ti wọ ìlú yìí o, ẹ jẹ́ ká lọ rí ọba ká sọ fún wọn nǹkan tí a wá ṣe ní ìpínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ká tó wí ká tó fọ̀, ìyàwó gómìnà ìpínlẹ̀ Edo, ìyẹn ìyàwó Ọ̀pẹ́bọlọ̀, bó ṣe sin Fọláṣadé ìyálọ́jà gbogbogbò, ó sin dé ààfin ọba. Ibẹ̀ ni wàhálà ti bẹ́lẹ̀. Lẹ́yìn eléyìí, Fọláṣadé Òjó wọ́n mọ́rọ̀ lẹ̀. Ó ní gẹ́gẹ́ bí àwọn ti ṣe wọlé wá o, pé nǹkan táwọn wá ṣe rèé o, àwọn fẹ́ wá yan ìyá lọ́jà tó máa rẹpírẹsẹ́ǹtì ìpínlẹ̀ Edo, pé gẹ́gẹ́ bí òun ṣe jẹ́ ìyá lọ́jà gbogbogbò, ìyá lọ́jà Nàìjíríà, bóyá ṣàlàyé ara ẹ̀ ní ọba ìpínlẹ̀ Edo, in fact ọba Benin, tí gbogbo wa mọ̀ sí Ewuare second Ewuare second, ọba Benin, bó ṣe gbaná jẹ nìyẹn pé irọ́ o, ṣé ó dàbí pé kò yí ẹ pé ìpínlẹ̀ Edo ló ń pe bíbá yìí ò ń ṣe Nàìjíríà tẹ́ ń sọ pé wọ́n fi ẹ́ jẹ ìyá ọlọ́jà, pé kò sí kankan tó ń jẹ́ ìyá ọlọ́jà ní ìpínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ìtìjú ńlá rèé o. Lọ́wọ́ yìí ọba Benin ní kò sí nǹkan tó ń jẹ́ ìyá ọlọ́jà ní ìpínlẹ̀ Edo. Ó ní orúkọ tí àwọn mọ̀ sí níbí báyìí, pé nítorí ìdí èyí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má wàá da agbègbè wa rú o. Àwọn ò recognize yín o, Iyeki làwa mọ̀ sí o, the traditional market leader in Benin and its deep ties to the palace. Ṣé ń gbọ́? Lọ́wọ́ yìí, fún àǹfààní ẹ̀yin tí ọ̀rọ̀ yìí ò tí yé, ọba Benin ló jáde, ó ní pé àwọn ò recognize ìyá ọlọ́jà kankan ní ìpínlẹ̀ Edo, pé nǹkan táwọn recognize ni Iyeki leader làwọn recognize, tó túmọ̀ sí ìyá ọlọ́jà títí wọn ní ìpínlẹ̀ Edo. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, fún àǹfààní ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ gbọ́ òkodoro bó ṣe ṣẹlẹ̀, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ, gẹ́gẹ́ bí a ti ṣe máa ń ṣe ń bí báyìí, a máa kà á fún yín, kẹ́yìn náà kẹfẹ́ tí ara yín gbọ́, lóní ráńpẹ́, kẹ́ lè mọ bí pọ́ìntì kókó gangan ibẹ̀ la fẹ́ kà jáde, kẹ́ mọ bí tó ṣe ń lọ. Gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀, wọ́n ní ìyálọ́jà has no place here, Ọba of Benin reject President Tinubu's daughter. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ìyálọ́jà has no place in Benin, nǹkan tó ń bá yín sọ nìyẹn, wọ́n recognize yẹ rárá. So ẹ padà síbi tẹ́ ti ń bọ̀. Now the Ọba of Benin
Eware second has made it clear to Mrs. Folashade Tinubu Ojo, daughter of President Bola Tinubu and the Iyaloja General of Nigeria, that the title Iyaloja does not exist in Benin tradition. The monarch spoke during a visit to the palace, where she informed him of her mission to Edo State to install Pastor Josephine Ibazebule as the Iyaloja of all markets in Edo State. Responding to this, the Oba asked if she understood the role of the Iyeki, the traditional market leader in Benin, and its deep ties to the palace. Now, he explained that in Benin, market leaders are chosen by the traders but must be confirmed by the palace before assuming their role. According to him, the Iyeki is not just an organizer of market activities but also carries out specific cultural duties on behalf of the palace, including roles ties to shrines within the market. One of his chiefs, Asaro Ida, further explained that each market in Benin, such as Oba Market and Ogiso Market, has its own independent Iyeki chosen by the traders. He stressed that the idea of a general leader for all markets, as implied by the Iyaloja title, is completely foreign to Benin customs. Ida added that while Iyaloja may hold significance in Yoruba culture and social structures, it does not apply to Benin. The Oba said, Iyaloja is alien to us here in Benin. You are in Benin, the home of culture. We have our culture here. I have discussed this matter with my chiefs and those who are knowledgeable. Do you know the role of a Iyekin in Benin culture? Every Iyekin has a special relationship with the palace. Are you aware of that? Do you know that every Iyekin has a cultural role to perform inside every market? Now, the Oba does not interfere so long as the Iyekin does what is expected of her in the shrine of a particular market on behalf of the Oba. We are not going to say much except to explain to you the concept of Iyekin in Benin. Chief Osaro Ida, whom the Oba permitted to enlighten Tinubu Ojo, also added Iyekin is independent in every market, like the Oba Market, Ogiso Market, and then others. The traders select their leaders from within the market. The Iyeki do more than the role of coordinating traders. Ṣé ti gbọ́ báyìí? Ó ti wá yé everybody. Lọ́wọ́ yìí wọ́n ti ní pé kí Ìyálọ́jà gbogbogbò Afọláṣadé Òjó wọ́n ní ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. Benin ò ń ṣe Nàìjíríà o. Tẹ́ máa dà wá ríboríbo, pàápàá jùlọ bó ti ṣe kan ọjà. Bó ti ṣe kan ọjà, pé ọjà tẹ́ ẹ̀ ń rí yẹn kò ń ṣe ọjà lásán o. Ọjà tẹ́ ẹ̀ ń rí yẹn, àwọn àti àwọn ìṣẹ̀ṣe àwọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni o. Àwọn ìṣẹ̀ṣe ló ní ọjà yẹn, ìṣẹ̀ṣe ìlú ìpínlẹ̀ Benin, ìpínlẹ̀ Edo, àwọn ló ní ọjà. Gẹ́gẹ́ bí ọba ti ṣe ṣàlàyé, ó ní ẹ wò kò sí kankan tó ń jẹ́ ìyá ọlọ́jà o. Ìyá ọlọ́jà lè wà fún ẹ̀yin ti Yorùbá, ẹ lè máa ṣe ìyá ọlọ́jà yín bẹ̀. Ṣùgbọ́n o, bí Benin ṣe jẹ́ o, bí a ṣe ń ṣe ní ilẹ̀ wa ní Benin yìí o, kò sí nǹkan kan tó ń jẹ́ ìyá ọlọ́jà níbí báyìí o. Àwa ní ìyá ọlọ́jà titi wa, Iyekin là ń pè ń bí báyìí. Iyekin tẹ̀dẹ̀ ń gbọ́ yìí, àwọn àti àwọn oníṣẹ̀ṣe ó ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe o kán tó lè fi ọ̀gá wọn, kán tó lè fi leader wọn hàn. Ó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn. So Fọláṣadé, torí Ọlọ́run
kó ẹrù ẹ padà síbi tó ti ń bọ̀. Benin ó yàtọ̀, ẹ lè máa ṣe nílùú mi o, ṣùgbọ́n as far as Benin is concerned ẹ má dé bí báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá ṣé ó ti ń clear báyìí? Ara nǹkan táwa ń sọ rèé. Ẹ wò ó níbi tí wọ́n máa ṣe nǹkan tán ṣe yìí tán ṣe kiri, ó níbi tẹ́ ẹ máa ṣe dé. Ó máa ṣe o, ó máa ṣe o. Lọ́wọ́ yìí gbogbo wa là ń pariwo Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ kí olóyè Sunday Igboho ẹ jẹ́ kí ó wà láyọ̀ àtàlàáfíà. Ẹ yọ gbogbo àwọn nǹkan pàǹtí tán fílẹ̀ sórí olóyè Sunday Igboho. Ṣẹ́tẹ́rẹ́ àwọn tẹ́ ń rí yìí tẹ́ ń bá ṣiṣẹ́ yìí, oníkálukú wọ́n ń jà fún ìlú wọn ni o. Ṣé ẹ rí bí ọba ìpínlẹ̀ Edo bó ṣe jà fún tradition tiwọn? Báwo ni àjèjì Fúlàní ṣe máa ní pé kí wọ́n mú ọmọ Yorùbá mọ́lẹ̀ nílùú ẹ̀? Ẹni ẹlẹ́ni ní pé àwa ń dáàbò bo àwọn èèyàn tiwa ní ìlú wa, káwọn Fúlàní kan dúró sí ibi tán wà, pé wọ́n ń pa wájú, the next thing ẹni kan wọnú ìlú wọn wá kan wá pa wọ́n. Ó máa ṣe o. Kí ló dé tó fi jẹ́ wípé àwọn Yorùbá a kì í gbé àwọn nǹkan tiwa, à ń gbé lárugẹ? Ṣé ẹ ríṣẹ́ ẹ rí bọ́n ṣe lé Afọláṣadé padà? Wọ́n lè dànù pé irọ́ o, kò sí nǹkan tó ń jẹ́ ìyá lọ́jà ní ìpínlẹ̀ Edo, àwa ní tradition tiwa. Gẹ́gẹ́ bí a ti ṣe expect pé bí bó ṣe ń lọ kò yẹ kí ọba kankan gómìnà ilẹ̀ Yorùbá kan ti aláwu àwọn ará bíi kan wọ ilẹ̀ Yorùbá pé wọ́n fẹ́ wá máa bá olóyè Sunday Igboho jà, tí gbogbo á dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ni olóyè Sunday Igboho ń jà fún. Ẹ dẹ̀ gbéra yín láti north, ẹ wọlé all in the name of pé ẹ ń jà fún ìlú, pé kán má lé àwọn Fúlàní tó ń pa àwọn ọmọ ọlọ́mọ nílùú wọn, ẹ ní pé kí wọ́n fi wọ́n lẹ̀ kán máa ṣe bó ṣe wù wọ́n. Ó ti wá dójú ẹ̀ báyìí kí ojú gbogbo everybody gbọ́dọ̀ là, nítorí wípé ìṣẹ̀ṣe yìí ẹ má fi ṣeré o. Táwọn oníṣẹ̀ṣe tán bá gbé kínní tán bá mú lókùnkúndùn gan, bí gbogbo ẹ ṣe ń lọ ó yẹ kí olúkálùkù ẹ máa jà fún agbègbè yín ni. Èèyàn kan gbọ́dọ̀ wá cross láti ibi kan wá nípa àwọn fún wa máa gàba léèyàn lórí, kò jọ́. Ẹnì kan ló mọ̀. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo tí ọba tó ṣe àwọn àlàyé kan fún Afọláṣadé Òjó, ó ju bẹ́ẹ̀ lọ. Ẹnì kan ló mọ̀. Onímọ̀ wọn ní ẹni tó bá gbọ́n òun ló máa yé. Irú àwọn ta ní pé kí gbogbo àwọn ọmọ Yorùbá ká máa ṣe nìyẹn. Ẹ̀yin náà ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé tradition tiyín o tẹ́ gbé dání ó wà very important. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn èèyàn yín wọ́n wà very important sí yín. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀. Tẹ́ bá ti lè ṣerú nǹkan báyìí, kò sí anybody tó wá máa gàba léèyàn kan. Fúlàní máa wá láti ìlú ẹ̀, ó máa wọ ilẹ̀ Yorùbá, ó máa ṣe bó ṣe wù ú. Ìṣẹ̀ kí àwọn lọ́balọ́ba, àwọn gómìnà títí ilẹ̀ Yorùbá kan sọ fún wọn pé láyé ẹ má wọ bíbáyìí, of which gbogbo nǹkan tó ń dánwò nílẹ̀ Yorùbá yìí wọn kò sí ọmọ Yorùbá tó lè dọ́rọ̀ ẹ̀ wò ní north, wọ́n máa bẹ́ orí ẹ̀ ni. Ṣé ẹ ríṣẹ́? Ṣé iná rí bó ṣe lọ? Àfi kí Elédùmarè máa gbà wá. Oòduà nation ní ọ̀nà àbáyọ o, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ lórí ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo, àtẹ́lẹsẹ̀ abẹnáwò. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.